ìbọn Oloju-Meji ní Ṣẹgun mú lọ síbi ayẹyẹ ìsọmọlórúkọ kan Lagbo bá dàrú. ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò Social Orientation and Safety Corps (SOSAFE) ti tẹ afurasí ọ̀daràn kan ọ̀gbẹ́ni Ṣẹgun ọ̀kẹ́ táwọn èèyàn mọ̀ sí Bouncing. ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé wọ́n bá ìbọn Oloju-Meji kan àti ọta ìbọn lọ́wọ́ ẹ̀ níbi ayẹyẹ ìkómọjáde kan tó wáyé ní ìlú Lukosi Ọlọ́rundá Irọ̀ níjọba ìbílẹ̀ Owódé nípìnlẹ̀ Ògùn, níbi tóun náà jókòó bí àlejò pàtàkì tó wáá bá wọn yayọ̀ ọmọ tuntun láì mọ̀ pé ẹlẹ́gìrì ní nǹkan ìjà olóró lábẹ́ aṣọ. Adarí ẹ̀ṣọ́ SOSAFE dókítà Sọjí Gonzalo tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ f'Aláròyé sọ pé àwọn olùgbé àdúgbò ọ̀hún ni wọ́n pe àwọn lórí aago pé afurasí ọ̀daràn kan wà níbi ètò ìsọmọlórúkọ táwọn ń ṣe lọ́wọ́ táwọn kò sì mọ nǹkan tó fẹ́ fìbọn ọwọ́ rẹ̀ ṣe níbi ìkómọjáde ọ̀hún. ó ní kété táwọn gbọ́ síṣẹ̀lẹ̀ náà làwọn ti yan ikọ̀ SOSAFE kan tí kọ̀mándàǹtì Jimoh Rasaki Ọmọnìyí ṣáájú wọn láti lọ síbi ìṣẹ̀lẹ̀ náà. ó ṣàlàyé síwájú sí i pé bí afurasí yìí ṣe rí àwọn ẹ̀ṣọ́ SOSAFE tí wọ́n yọ lọ́ọ̀kan ló fẹsẹ̀ fẹ́ tó sì sá lọ sínú igbó kan tó wà nítòsí ilé bàbá ọlọ́mọ. ó ní níbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn àwọn ti padà tẹ̀ ẹ́. alukoro ẹ̀ṣọ́ SOSAFE Moruf Yusuf ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù karùn-ún ọdún yìí nígbà tọkùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Bouncing táwọn olùgbé àdúgbò yìí máa ń bẹ̀rù gidigidi déédéé yọ síbi ìsọmọlórúkọ pẹ̀lú ìbọn ọwọ́ ẹ̀, àmọ́ tọ́wọ́ wa ti tẹ̀ ẹ́ ó sì ti wà lákọlò wa báyìí, bẹ́ẹ̀ la sì ti gba ìbọn ọwọ́ rẹ̀. ní báyìí a ti fa afurasí ọ̀daràn náà lé àwọn ọlọ́pàá tó wà ní Irọ̀ lọ́wọ́, àwọn náà sì ti taari ẹ̀ sí tẹ̀sán àwọn agbófinró tó wà lówódé Ẹ̀gbá fún ìwádìí tó péye. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ SOSAFE kò ní fààyè gba ẹnikẹ́ni o láti hùwà ọ̀daràn kankan nípínlẹ̀ Ògùn, pé kẹ́ni tó bá níwà burúkú nínú láti hù tètè fi ìpínlẹ̀ Ògùn sílẹ̀ kọ́wọ́ pálábá rẹ̀ tó ségi. Ismail Adéẹ̀yọ̀ ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.